àdúrà ni kẹ́ máa fi ràn wá lọ́wọ́ pé ká lè máa ṣe dáadáa. You have said in your sermon that àwọn kan kọ́rọ̀ jọ wọ ọmọ ẹni tó máa ná. ìrìbà tí wọn bá kú nìkan ní ọmọ ẹni tó máa ná. a lè kọ́rọ̀ jọ gan kí FCC kó lójú wa. kí la fẹ́ ṣe sí? táìbì fún àkórókòró àì. igi tó tọ̀kẹ́ kì í pẹ́ nínú igbó. Akérédolú dára alẹ̀ Akérédolú jáde láyé. ẹni rẹ lọkọ Bẹ́tì ayéwu. bàbá Babájídé ò sí láyé mọ́ ó já wọn sílẹ̀ láìròtì. Àkẹ́tì gómìnà ìpínlẹ̀ Ondo á gbìyànjú títí tí káfárá odò tó já. ọlọ́pọlọ pípé onílàákàyè ní bàbá Dr. Tẹ́níọlá Òdìgbòṣe. ẹ̀kọ́ ní Kúrótìmí Akérédolú jẹ́ fún gbogbo ẹni bẹ lórí ipò láyé. ó yẹ kí wọ́n mọ̀ wípé àfọwọ́bà fílẹ̀ ni. kò sẹ́ni tí ò lè kú kò sóko bàbá ẹni tí ò ní dìgbòrò. Akérédolú bàbá Olúrótìmí Junior ó di gbére ooo. ó dọ̀rì ìnàkó dojú àlá ó tún di gbèrè ìnàkó dọ̀rọ̀ alákejì. bàbá Mrs. Yéjídé Rúṣẹ́wé àwédé góńgó ló fi gboyè sáànù nínú iṣẹ́ amòfin. ó kù gẹ́rẹ́gẹ́ kó lọ́dún mẹ́jọ tán gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ondo kíkú tó yọwọ́ rẹ̀ láwo. èèyàn tó bá sọ pápẹ̀mí àfẹ̀mí kọ́rẹ́tì ikú kọ́rẹ́tì ẹsẹ̀ mẹ́fà. ó mà ṣe o. ikú nìkan ló lè fòpin sí ìrìnàjò ẹ̀dá láyé. ẹni rẹ ni Rótìmí ọmọ Akérédolú ọba fún gbogbo kẹ́. ọkùnrin wà ọkùnrin wò ọkùnrin wà wọ́wọ́ àgùntàn sọ́nà. ó dàgbà délẹ̀ ó nàró wámúwámú. ọmọ dára ó dẹjọ́ ó fi rúgbò funfun ṣe fẹ́ǹsì ètè. bàbá Babájídé bọ́ra alẹ̀ ó rí ròdòròǹdó. dúdú yẹmí adúmáradán ọmọ dára bí egbin aláwọ̀ tó dọ̀lọ̀. Òṣùpá gbàyì láàrin ìràwọ̀ aṣọ àlágbàyì láàrin onírúurú aṣọ. Rótìmí Akérédolú gbàyì láàrin ọmọ adarí irun kíkó tó mú kúrò lókè èpẹ̀. àjànàkú ni ẹ́ ó ti lé gbọgbọ níjù bí òkè máa gbọ́run sọ̀run ibi ó padà gbá ayé rọ̀ sí ọmọ ní ọlọ́ yòókù. Lọ́kì ayédatiwọ kú oríire orúkọ ọmọ nírọmọ ọlọ́gbọ̀n kan òfin rẹ̀ jọba ọmọràn kan òfin rẹ̀ jóyè. adífáfọ́rí adẹ́tù adùwà pẹ̀lẹ́ orí làbá bọ àbáfọ́rìṣà sílẹ̀. ìgbà tó rí ń gbẹni níbo lòrìṣà wà náà orí lọ́sọ Lọ́kì di gómìnà ìpínlẹ̀ Ondo ọba Ọ̀yọ́ púpọ̀. orí tí ó jọba inú Àgógódé ló ti ń wá. ọrùn tí ó lòjìgbà ìlẹ̀kẹ̀ inú Àgógódé náà ló ti ń wá. ìbàdí tí ó lọ mọ́sàájì aṣọ ọba tí ń kaná yẹrẹyẹrẹ inú Àgógódé ló ti ń wá dandan. èèyàn ò gbọdọ̀ kánjú kọjá kádàrá. Lọ́kì ayédatiwa kádàrá àtàyànmọ́ ló sọ di gómìnà ìpínlẹ̀ Ondo ó ṣe ni ó ṣe lórí àlééfà. ìgbà àsìkò bá tó tí wọ́n bá ṣe súwọ́rì. ẹ̀kúnrẹ́rẹ́ ìmọ̀ràn ń bẹ fún Lọ́kì nínú kẹ́sẹ̀tì tuntun. gbogbo bíbí ìpínlẹ̀ Ondo ẹ̀kú aráfẹ́rakù ẹ̀túnkù ojúlọ́nà fún ìmọ̀ràn.